wọ̀ lọ́jọ́ náà o aṣọ tuntun kódà kó ti rà á pamọ́ kó lóun ló fẹ́ wọ̀ ní ìtúnu àwẹ̀ àbí kí lẹ mọ̀ ń pè wọ̀ aṣọ tuntun ni kó wọ̀ o a fẹ́ bẹ ayé àwọn kan o a fẹ́ kí àwọn ayé kan pé wọ́n kú oríire ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 tí a wà yìí oṣù tuntun tá a wọ̀ yìí ọjọ́ kẹta oṣù kẹta rẹ̀ gbogbo ìṣẹ̀dá pátá tó bá lè rí iṣẹ́ àdúrà yìí ṣe wàá rí ìyanu tó rírí láyé ọjọ́ ajé lọ́jọ́ yẹn o ọjọ́ ìbẹ̀wò sì ni ọjọ́ tá a máa dá àwọn kan lọ́lá ọjọ́ tá a máa fún àwọn kan ní tí wọ́n ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ọdún sunkún rẹ̀ ká ọjọ́ tí áńgẹ́lì máa daṣọ àṣírí bo àwọn kan ni ọjọ́ tá a máa fún àwọn kan ní májẹ̀mú ọlá tí wọn ò lò rí nínú ìran wọn ni ẹ fi sọ́kàn o ẹ ṣí ẹ ohùn Olúwa yìí ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 tá a wà nínú ẹ̀ yìí oṣù tuntun tá a wọ̀ yìí rí i wípé ibi yòówù tó o bá wà aṣọ tuntun ni kó o wọ̀ tó o bá wẹ ìwẹ̀ àkọ́kọ́ lọ́jọ́ yẹn tó o wẹ̀ tán tó o ṣe mísọ pé aṣọ tuntun tó o tí ì fara kàn rí ni kó o wọ̀ bó o ṣe wá ń wọ̀ wàá wá máa sọ wípé ohun tuntun bẹ̀rẹ̀ nínú ayé mi látòní lọ ayọ̀ tuntun bẹ̀rẹ̀ ìṣerere tuntun bẹ̀rẹ̀ nínú ayé mi látòní lọ ẹ má fi iṣẹ́ àdúrà yìí ṣeré o ẹ má fi ohùn Olúwa yìí ṣeré á jẹ́ fún yín o bẹ́ẹ̀ bá gbàgbọ́ ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí yóò dáa fún wa o bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣe bó ti padà.